Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ìtìjú máa ló ń gbé èmi rọ́bà já kí ló lóye tó dàbí òtítọ́ láyé. Òtítọ́ lẹ́mí nínú ọmọ dàbí rọ́. Ìtìjú máa ló ń gbé èmi rọ́bà já kí ló lóye tó dàbí òtítọ́ láyé. Ọmọ Jálọ jẹ́ bí nǹkan kò títọ́ ṣiṣẹ́. Ìtìjú máa ló ń gbé èmi rọ́bà já kí ló lóye tó dàbí òtítọ́ láyé. Òtítọ́ lẹ́mí nínú ọmọ dàbí rọ́. Ìtìjú máa ló ń gbé èmi rọ́bà já.
tí kọ̀ọ̀kan ìyá tó mẹ́rù pé kò dání ló mú mi rántí ìtàn bàbá ẹlẹ́sìn o òun pẹ̀lú bàbá ẹlẹ́ran o àwọn méjèèjì lọ́jọ́ ń gbélé àwọn méjèèjì lọ́jọ́ ń gbélé ọmọ ẹṣin wá kú bàbá ẹlẹ́sìn o ó fẹ́ mẹ́rùn márùn kú ẹṣin lọ́rọ̀ yìí bá ti dá ó dẹjọ́ lọ́rọ̀ yìí bá ti dá ó dẹjọ́ wọ́n wá ní kọ́gbọ̀rọ̀ lélẹ̀ ẹjọ́ wọ́n sọ pé kọ́gbọ̀rọ̀ lélẹ̀ ẹjọ́ sẹ́rí ìgbà kọ́gbọ̀rọ̀ lélẹ̀ ẹjọ́ sẹ́wárí ìgbà kọ́gbọ̀rọ̀ lélẹ̀ ẹjọ́ adájọ́ ló bọ́ sí ikú kó ṣẹlẹ̀ adájọ́ ló bọ́ sí ikú kó ṣẹlẹ̀ àṣàdájọ́ ti gbà tẹ́lẹ̀ ní àṣàdájọ́ ti gbà tẹ́lẹ̀ ní wọ́n tún wá ní kọ́gbọ̀rọ̀ lélẹ̀ ẹjọ́ ilé ẹjọ́ kò táwọn ènìyàn rùn ilé ẹjọ́ ṣàrígbà tó gbọ́rọ̀ délé ẹjọ́ ṣàrígbà tó gbọ́rọ̀ délé ẹjọ́ adájọ́ ló bọ́ sí ìwò kó ṣẹlẹ̀ wọ́n tún ló bọ́ sí ìwò kó ṣẹlẹ̀ àṣàdájọ́ tuntun máa tún ti gbà pé tẹ́lẹ̀ ní àṣàdájọ́ tuntun máa tún ti gbà pé tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ yìí tún di ìjà ló dẹjọ́ ọ̀rọ̀ yìí bá tún di ìjà ló dẹjọ́ wọ́n tún wá ní kọ́gbọ̀rọ̀ délé ẹjọ́ ilé ẹjọ́ tó ga jù ilé ẹjọ́ gbogbo ilé ẹjọ́ lọ ilé ẹjọ́ ṣẹ́rígbà tó gbọ́rọ̀ ilé ẹjọ́ ṣẹ́wárígbà tó gbọ́rọ̀ ilé ẹjọ́ ọkùnrin ládájọ́ ilé yìí o tó fẹ́ dájọ́ ọkùnrin ládájọ́ ilé yìí o tó fẹ́ dájọ́ wọ́n wá ní òun ṣe nǹkan oṣù ó ní òun ṣe nǹkan oṣù tóun bá parí nǹkan oṣù ìgbà yẹn ló wá tó ráyè láti dájọ́ ìgbà yẹn ló wá tó ráyè láti dájọ́ bàbá ẹlẹ́ran òwúrọ̀ ó dákẹ́ bàbá ẹlẹ́ran òbí ó dákẹ́ bàbá ẹlẹ́sìn Yorùbá ó yarí bàbá ẹlẹ́sìn Yorùbá ó fárígá ládájọ́ bá béèrè kí ló dé òbí bàbá ẹlẹ́sìn òpè kí ló dé tó fi lè máa fárígá ilé ẹjọ́ tó fi lè máa fárígá ó ní sọ́kùnrin ṣe nǹkan oṣù ó bá dájọ́ pé sọ́kùnrin ṣe nǹkan oṣù ládájọ́ bá fi ìbínú dájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ládájọ́ bá fi ìbínú dájọ́ ó ní tọkùnrin ò bá wá kí ṣe nǹkan oṣù tọkùnrin ò bá ṣe nǹkan oṣù màlúù kọ́kọ́ ò bá lè bẹ́ṣin ajẹ́pẹ́ṣin nìkan ló bẹ́ṣin ajẹ́pẹ́ṣin nìkan ló bẹ́ṣin ọ̀rẹ́ tó bá gbọ́rọ̀ tó ní òun máa kàn kò lè yẹ jẹ̀bẹ̀ kíkà tó kó tó yà á lò kàn tó bá gbọ́rọ̀ tó ní òun máa kàn kò lè yẹ jẹ̀bẹ̀ kíkà tó kó tó yà á lò tó bá gbọ́rọ̀ tó ní òun máa kàn kò lè yẹ jẹ̀bẹ̀ kíkà tó kó tó yà á lò ẹgbẹ́ ni wọ́n ní kúrọ́kúrọ́ kú okú sójú eérú àwọn òṣìkà kan kú wọ́n nasẹ̀ sáàrò olóòótọ́ nìkan ló kú tó kú sínú agogo tẹ ẹlẹ́dẹ̀ ń gbogbo torí tẹlẹ́mù gbogbo ọmọ Yorùbá àtàtà ibi yòówù tí ètò yìí bá tàn kálẹ̀ dé ibi yòówù tí ẹ bá ti ń gbọ́ wa a kí ẹ kú bí ojú ọjọ́ ṣe rí lẹ́ẹ̀bẹ̀rún ẹ kú àmójúbà wa ní orí ètò yìí ètò wa gbajúgbajà ètò tó ń ṣe gbogbo torí tẹlẹ́mù ọmọ Yorùbá àtàtà tó ń ṣe gba aráyé lóore ètò tí à ń rọ́gbọ́n fàyọ ètò tó kún fún gbogbo pẹ̀lú tó kún fún làákàyè gidi ẹ̀dọ̀ kí ètò tí múni ronú sí ìwà ìbàjẹ́ a kí gbogbo wa tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò ẹ kú bí ojú ọjọ́ ṣe kú láíláí ẹ kú àtìgbàdégbà ẹ kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ tó bá ti pẹ́ tí a bá ti rí ẹni Bátúndé ọmọ kìí láti náà làákìrẹ ni ẹ̀lẹ́bẹ̀wọ̀n a kú fàájì òpin ọ̀sẹ̀. torí bára méjì bá jọ̀wọ́ yàrá sọ̀rọ̀ olóró tó jáde wọ́n ti jọ ọ̀sùn tó múra ṣùgbọ́n tó bá rẹ̀ jáde wọ́n ṣe sọ̀rọ̀ tó òtítọ́ ọ̀rọ̀ kan ni wọ́n wọ ẹ̀wù sọ̀rọ̀.
mi wọ́n wọ́n jẹ̀ sọ. nítorí pé òótọ́ máa ń korò lára ẹni bí ẹ̀gún ló máa ń rí òótọ́ ṣùgbọ́n dáa ká máa sòótọ́. Bàbá mi Ọ̀pàlà bí arékè wọ́n ṣe onímọ̀ kọ̀pá gbọ̀lù lójú tí ó ní ẹ ṣáà máa sòtítọ́, ẹ ṣáà máa sòtítọ́, òtítọ́ ọ̀nù jà jóògùn lọ, ẹ ṣáà máa sòtítọ́. Ẹ ṣeun gan akọrin ọpọlọ ọba orin Dr. Ken Saheed Òṣùpá Akórèdé Mandator. Wọ́n bá nínú àwọn olórin tí mo nífẹ̀ẹ́ sí ara wọn náà nìyí, torí pé ká kọrin tó mọ́gbọ́n dání, ká sọ̀rọ̀ tó ní làákàyè, àní ọ̀rọ̀ tó jẹ́ pé àárí ọgbọ́n fàyọ ń bẹ̀ tí kálukú ó rí tiẹ̀ mú. Inú mi a máa dùn sí nǹkan báyìí. Bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, tó bá jẹ́ pé a bá ń ṣètò àwọn ètò tó jẹ́ pé ó lè ṣaráyé lóore, tó pé èèyàn á gbọ́, èèyàn á ronú tí nǹkan kan bá ṣẹlẹ̀ síyàn, bóyá lọ́jọ́ iwájú tàbí ti ṣẹlẹ̀ síyàn rí, èèyàn á ìtàn sọ yìí òótọ́ mà ní. Téèyàn mọ̀ rí ọgbọ́n fàyọ ń bẹ̀, inú mi a máa dùn púpọ̀. Ọpọlọ arákùnrin ọpọlọ rẹ̀ ò ní dọ́bà lágbára Elédùmarè. Mo kí gbogbo ẹ̀yin èèyàn àti ẹ̀ tí ń darapọ̀ mọ́ ní orí ètò. Bọ́kí tó kọ́lu agbami ètò, ìbà f'Elédùmarè ọ̀bọ lọ́jọ́ ìní, ọba òṣìlẹ̀kùn palẹ̀kùndé, bàbá mi alátẹ ọ̀run, ọba tó dá ayé, ọba tó ṣẹ̀dá ọ̀run, gbẹ̀ngbẹ̀nìgbìdí àti àkún, ọba àtúrẹ tí ò sùn ọ̀ṣin, ọba tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo, ọba tí bá lórí ohun gbogbo. Òun lànà, òun lè ní, òun ni títí ayé kánrin kan ṣe àìníbàjẹ́. Bàbá mi ẹkùn ọkọ ṣìkàṣìkà, ọba tó dójú ti Fáráò àtàwọn ọmọ ogun ẹ̀ létí òkun pupa. Ọba mi tó sọ Nebukadnésárì, tó sọ dẹranko tó ní ó máa jẹ gbókiri nígbà tó gbéraga. Bàbá mi àṣeyọwọ ọmọ oníṣẹ́ àrà, ọmọ oníṣẹ́ ìyanu, kábíyèsí Elédùmarè. Ọba tí jẹ́ kí ó ṣeé ṣe, òun la lè wí lè ṣe, òun la lè ṣe lè wí. Ìbà f'Elédùmarè lénìí, ìbà òṣè. Ẹ̀dọ̀ lọ́hùn bá fẹ́ gbèdé ha ló fi fáyé mú. Ẹ̀dọ̀ lọ́hùn bá fẹ́ jẹ níyà ló fi fáyé mú. Ọlọ́wọ́n bá máa wọ́n dákú. Ọba ara ní. Ọlọ́wọ́n bá máa wọ́n dákú. Ọba ara ní. Àdá tó máa dá lọ́dà ẹnì kan lè sọ. Àdá tó máa dá lọ́dà ẹnì kan lè sọ. Kò sẹ́ni tó lè mọ bẹ́ẹ̀, ìgbà fẹ́fẹ́ ti wá. Kò sẹ́ni tó lè mọ bẹ́ẹ̀, ìgbà fẹ́fẹ́ ti wá. Torí pé lílo tó rọ̀ sísun ló ní tilẹ̀ sùn. Torí pé lílo tó rọ̀ sísun ló ní tilẹ̀ sùn. Sáyidi owó, sáyidi owó. Wọ́n ní mo máa ní ká o, wọ́n ní mo ní ká pé kí gbòòrò èèyàn bí. Àwọn kan lè lè rí ṣòkòrò èèyàn rẹ̀ kan. Wọ́n máa fojú ọ̀rọ̀ kan lè sọ pẹ̀lú òwe. Yorùbá làkàrẹ̀ fòye pẹ̀lú ọgbọ́n. Ló dáa fún ọ, Yorùbá káre pẹ̀lú ọgbọ́n. Ọgbọ́n Yorùbá pọ̀, ẹ̀rí. Mo ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn kan bí kan níjẹta. Àwa sọ̀rọ̀ tó kàn ọ̀rọ̀ Yorùbá, mo ní Yorùbá ọgbọ́n wa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ púpọ̀. Ẹ̀rí náà bàbá wa ní Yorùbá dọ̀bálẹ̀ ọgbọ́n inú ẹ̀ lóṣù. Ọgbọ́n Yorùbá pọ̀, ṣe gan ọba orin Saheed Òṣùpá. Bẹ́ẹ̀ náà ni mo ṣèbá gbogbo àwọn ọ̀tọ̀kùnrin èèyàn pátápátá, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé ilé lágbà lé oyún inú ẹ̀ṣẹ́ ìdí, mojúbà yín o. Ìbá gbogbo àwọn tí Elédùmarè kákòóso ayé èlé lọ́wọ́, nítorí pé Ọlọ́run bá ń ṣòkè ọ̀run lọ́hùn, ó dá wa sílé ayé, ó fa àwọn kan ṣo lórí wa, ó fa àwọn kan ṣo lówó nú wa, ẹ̀rí Ọlọ́run bá gbọ́n ó mọ̀ràn, ó fa àwọn kan lọ́pọlọ láti tò, ó fa àwọn kan lọ́pọlọ láti dàrú, ẹ̀rí Elédùmarè ọba àṣeyí òwú, ó wá kó àkóso ayé lé àwọn kan lọ́wọ́. Àwọn náà ni àwọn wòlíì wa jàǹkànjàǹkàn, àwọn àáfàá wa ńláńlá, àwọn ẹlẹ́sìn kan àbáláyé, àwọn bàbá wa nínú ẹ̀sìn àbáláyé ìṣẹ̀ṣe làgbà. Elédùmarè kákòóso ayé lé wọn lọ́wọ́, nítorí pé Elédùmarè dá aṣáyé ni ó ní bá ṣe wù wá ká mọ̀ ṣera wa.
àwọn kan rò títí ńgbà kan wò sùsùsù mo ti rẹ tó ti kọ́ pé tó bá yẹ pé ọlọ́run bá wà lóòótọ́ ṣé gbogbo atrocity táwọn èèyàn ń kọ̀mítì káàkiri wọ̀nyí gbogbo tó ń ṣẹlẹ̀ lágbàáyé káàkiri ṣé kò yẹ kó ọlọ́run bá gan kó sọ pé eléyìí kò dáa báyìí kan bó ṣe ń ṣe kó dẹ̀ ká wọn kún lẹ̀ mo wá wò títí mo wá sọ fẹ́ nìyẹn pé kò mọ nǹkan kan kò mọ tí ń jẹ́ ọlọ́run ọba tó bá mọ̀ tó mọ ọlọ́run ọba kò ní sọ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba àṣeyọ̀wù ni la fi ń pè lóníṣẹ́ àrà oníṣẹ́ ìyanu ẹni tó bá sì ṣe kò sẹ́ni tí ó bi léèrè ẹ̀rí ó dá sílé ayé ó ní ẹ ṣera yín bá ṣe wù yín ẹ ṣera yín bá ṣe wù yín ẹ̀rí ilé ayé yìí ìpinnu ni bí káàkiri ṣe ń gbélé ayé ẹ̀ èyí wù mí ò wù ẹ́ ni choice ni choice ni ẹ̀rọ àwọn tó máa ń lo ilé ayé ara wọn táyé wọn máa ń bàjẹ́ òun tó bá jẹ́ láàrin àwọn èèyàn dúdú ni a ní ẹ wo abala ọ̀rọ̀ sí tí mo ra wọ̀ yí orin ló mú mi wọ̀ lórí ètò láwùjọ wa tí ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́ ẹ rí Elédùmarè mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíín wà tó jẹ́ pé a kàn lólé ayé ara ẹ̀ ó wù bẹ́ẹ̀ ni o yóò mọ á ní nǹkan tó wù tó ń fẹ́ ṣe nìyẹn ètò dẹ̀ lè mú parun ni tó máa bá yí ẹ̀jẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe ọlọ́run mọ òwúrọ̀ ni ṣe bí choice ẹ̀ ni ó fún wa láàyè free will ni bó bá ṣe wù kálukú kó lólé ayé ẹ̀ ẹlòmíín bá ti jí nílé ayé ẹ̀ báyìí kò ní dáwọ́lé nǹkan tó dáa rí láyé jàgídíjàgan ni ó mọ̀ ṣe káàkiri wọ́n fà létí ọ̀tún tó fà tòsí ẹ̀ kò ní í gbọ́ ẹlòmíì ó lè jọ tí ní ó bẹ̀rẹ̀ nílé ayé ẹ̀ ló mọ̀ ọ́nù sáá títí táyé rẹ̀ ó fi bàjẹ́ àárín ọ káàkiri ẹ̀rí tó bá jẹ́lẹ̀ Yorùbá ni tàbí láàrin àwa èèyàn dúdú àárò nǹkan míì mọ́ aliláyé ló ń ṣe ìyáálé ọ̀kan ni ọ̀tá kan ni ṣùgbọ́n nígbà tẹ́mi wá sílẹ̀ aláwọ̀ funfun yìí torí pé tí ò bá ti kúrò ní ọ̀dọ̀ wa náà tí ò tí kúrò láfíríkà kó wá lé aláwọ̀ fún mọ̀ rò pé áńgẹ́lì ni gbogbo wọn wàláhì ó mọ̀ ṣe wá bẹ́ẹ̀ tí ò bá ti kúrò tí ò kúrò lórílẹ̀‐èdè wa rí kó wá sáàrin aláwọ̀ fún mọ̀ wọ́n bí áńgẹ́lì bá mọ́kàn ni wọ́n rí gbàgbà táwa kékeré bá rẹ́ àwọn òyìnbó lásán báyìí àwọ̀ wọn lásán bíi kí ara mọ́kàn wọn ni rí gbà mí wá débi mo wá rárí sa àwọn dáadáa èyí ló wá jẹ́ kí n mọ̀ pé gbogbo ìgbésí ayé tí kálukú ń gbé wàláhì kálukú ó mọ choose ẹ̀ ni ó mọ yàn ni bí kálukú bá ṣe fẹ́ ní ó yan ìgbésí ayé ẹ̀ ẹ̀rí wọ́n pọ̀ jáàntì rẹ̀ bẹ́ẹ̀ ti rò pé ẹ̀yin tẹ́ ẹ̀ tí kúrò ní orílẹ̀-èdè wa ni Ọlọ́run ṣàánú oníkálukú ẹ̀ tí ń wá físà yóò rí físà ẹ̀ rí físà délùú èbò àwọn tó ń sun abẹ́ gádà tó ń sun abẹ́ bíríìjì bí ọ̀dọ̀ wa ní Èkó káàkiri ó pọ̀ ń lu yìí o homeless ni wọ́n ń pè wọ́n tiwọn ẹ̀rí àwọn amúráyé wọ́n pọ̀ ń lu yìí o nílùú aláwọ̀ funfun tá a wà káàkiri sí ni káàkiri gbogbo ilé aláwọ̀ funfun tó dé mo ti ń rí gbogbo wọn bẹ́ẹ̀ tó pé ọtí náà bá ti jí láàárọ̀ báyà ọtí ni ẹ mọ̀ pé orílẹ̀-èdè wa náà àwọn kan wà tó pé wọ́n bá ti jí ìdájí báyìí láti 5 o'clock aago 5 ìdájí ẹ ti rí wọn lé ilé àwọn ìyá onípàrágà bẹ́ẹ̀ ni tẹ bá mọ jí ìdájí lórílẹ̀-èdè wa bóyá ń jí lọ bìkan ẹ máa wò tẹ bá ràn tó ní ṣọ́ọ̀bù bí aago 5 ìdájí báyìí ẹnu wọn ti délé ìyá onípàrágà ẹlòmíì ibẹ̀ ni ó jókòó sí tí ó sùn sí tó bá tún ti dàárọ̀ yóò tún bẹ̀rẹ̀ ni tó yàn nìyẹn bí ó sì yàn gbèsè ayé ẹ̀ pọ̀ fẹ́ lónìí ìdí nìyí tó fi jẹ́ pé Ọlọ́run bá dá sílé ayé yìí bí tí mò ń bá a bọ̀ nìyẹn pé kálukú yín ẹ̀ máa lólé ayé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ èmi mo ní òde ọ̀run lọ́hùn ẹ̀ ń fàbọ̀ bọ̀ wá bá mi ìbá gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ máa kákòóso ayé lọ pátápátá mo ṣe bá yín ìbá gbogbo ẹ̀yin adúlọ lọ ìjẹ́ bá fòjòkòjò tí ń bá tó délé mi jẹ́ ọmọ àyàndó sí ọ̀run mímọ́ ọlọ́fà àmọ́jọ Ọlọ́run mímọ́ máa bí sójú kọ́ ọmọ jákàdí kátàkìtì ló rọ̀fà èmi ọmọ rírà bí ìjọ lókè bíjì takọtabo agbọ́ ọmọ kan ilẹ̀ òkú kan èmi ọmọ òkè gàgàrà tí borí ilẹ̀ lábẹ́ ọba wa kábíyèsí tó mo wólẹ̀ forí adé ọba wa Abdulrasheed Ọlábòmí Ọlátúndé ọba Ọ̀dúndún Asọ̀lúdẹ̀rọ̀ ọba Àràbìjì kábíyèsí mo wólẹ̀ forí adé ẹnìkan pè mí jò ní máa kiri àmì sọ́ra bíi máa kiri àmì sọ́fà mi ṣé òun sọ ọmọ Yorùbá ni àwọn ọmọ Yorùbá ló mú okùnkùnkùn ká mọ̀ mọ́ bí a ti fà wá ni
mo ló dà àwọn bàbá mi Ọ̀fà ni wọ́n ti rìn dé Rábìyí. Ẹ̀yin ọmọ Rábìyí tẹ́ bá wọ̀n tàn Rábìyí dáadáa ẹ̀ ń rí pé Ìjẹ̀ṣà ló tẹ̀lú Rábìyí jó lórí pé gbogbo àwọn ọmọ ọba wa Ìjẹ̀ṣà la máa ń kí wọn sí, àwọn ọmọ ẹrú ọwá ọmọ òbòkun ẹ̀rí bó ṣe wà nìyí. Àwọn bàbá wa bá tàwa wọ́n ti Ọ̀fà lọ tẹ̀dó sí Rábìyí ni. Ọmọ Olúgbèsè lèmi lọ́fà, ọmọ ọba ni mi bá dọ́fà ní Olúgbèsè náà. Ẹ béèrè ẹ láwọn ruling house ló jẹ́ Olúgbèsè lọ́fà, àwa ọmọ Olúgbèsè ni. Ètò láwùjọ wa náà ni ẹ tẹ́tí sí lọ́wọ́ tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ ní orí ètò. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi ní orí ètò, ẹ ṣeun. Ẹ káàbọ̀ sí orí ètò láwùjọ wa. Ètò yín ètò wa ètò pàtàkì ni tó jẹ́ pé àrọ́gbọ́n fàyọ à ń rí ẹ̀kọ́ kọ́ ní gbogbo ìgbà, ètò tó ń ṣe aráyé lóore. Mo kí yín gan. Alàgbà Agboola Lateef, ẹ káàbọ̀ sórí ètò. But fast, mo kí ẹ káàbọ̀ sí orí ètò. Bọ̀dé ọmọ Fátúsì nìyẹn. Àṣírí Olúwa àdúrà gbèmí ò ṣeun gan. Yáàfin Adùnní Ọlábímpé Àmọ́wó ọmọ oníkìrun Àgbámúgbé, ẹ káàbọ̀ sórí ètò. Adéfẹ́mi Dayọ̀ Ọ̀kàrẹ̀ ọmọ mi dáadáa yóò dáa fún ọ. Olúpo àfijọ́ olórin ẹ̀mí nù, ọ̀rẹ́ mi dáadáa nù. Bóò ní nǹkan àkú fàájì òpin ọ̀sẹ̀. Adésínà Kasim Saka Salau, ẹ káàbọ̀ sórí ètò. Jimoh Ọ̀pábọ́lá, ẹ káàbọ̀ sí orí ètò. Ayédàpọ̀ Azeez ọ̀ṣẹ̀ǹgan àbúrò mi dáadáa, ọmọ oníbàtà ni, ọmọ onílò àfàránṣọṣán ọ̀ṣẹ̀ǹgan. Bóò ní gbogbo Amẹ́ríkà ń kọ́ lọ́hùn. Ṣẹ́gun Àrẹ̀mú Abidjan wa nù Abidjan wa rabi ẹkùn, káàbọ̀ sórí ètò. It is MMB baby, MMB ẹ ṣeun gan, ẹ káàbọ̀ sí orí ètò. Àfijọ́ olórin náà ni àwọn náà nílùú Nàìjíríà lọ́hùn-ún, obìnrin tó dáa bí egbin, kìkì ọpọlọ, ẹ ṣeun gan. Sakaria jẹ́jẹ́ apẹ́lókò bí ọdún, èèyàn mi alágogo dẹ káàbọ̀ sórí ètò. Mobile fast, káàbọ̀ sí orí ètò. Alabi Martins Ọ̀kàrẹ̀ ọmọ dáadáa ni. Kúnlé Ọlábọ̀dé Àyànlọ́wọ̀, Àyànkúnlé nù, Àyànkúnlé ti K1 Olúayé ọ̀nà tó ṣe gan. Àyàngbè wá o nílùjọ Ògùn. Basman Kúnlé, ẹ káàbọ̀ sí orí ètò. Elizabeth Bayo Johnson, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣeun gan gbogbo yín tí ẹ ń darapọ̀ mọ́ mi ò kí Yáàfin Tóyìn Awósílé, ẹ káàbọ̀ sí orí ètò wa. Tẹ́ bá ń darapọ̀ mọ́ mi lọ́wọ́lọ́wọ́, ètò yín ètò tí ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́ náà ni ètò láwùjọ wa. Ètò yín ètò wa ní gbajúgbajà ètò gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ètò tí a fi ń ṣíra wa létí, tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ lórí àwọn ọ̀wà wa tí à ń wù tí ò bá bójú mu, tàbí ètò dáa tó yẹ kí a tẹ̀pẹ̀lẹ̀ mọ́ ká mọ́ ọ̀hún. Adéògùn Táyé, ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín. Ọmọlọ́lá ẹ ṣeun gan. Larry Fash Eva, ẹ ṣeun gan, mo dúpẹ́ ní ọwọ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ ti tẹ àtẹ̀sọ́wọ́ sí mi pátápátá náà ni mo kí, ẹ ṣeun gan. Ògúnrínú Kẹ́hìndé Olúwadámiláre, ẹ káàbọ̀ sí orí ètò. Kẹ́hìndé Adésànyà, mo kí yín, ẹ ṣeun gan. Antonia Lọ́sìn Abíọ́dún, ẹ ṣeun gan. Ajia Fatima Abíọ́lá Adébísí, ẹ ṣeun gan, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ rí ètò yìí fún ẹ̀yin tí ẹ bá ń gbà fún ìgbà àkọ́kọ́. Ètò láwùjọ wa la pè. Láwùjọ wa, àwùjọ àwa wo, ajá àwọn ọmọ kóòtù òjíire ni. Àjọ àwọn ọmọ kóòtù òjíire, àwọn ọmọ òdù tó dá ìwà, àjọ àwọn ọmọ Yorùbá àtàtà, òun náà ni ètò yìí. Ètò láwùjọ àwọn ọmọ Yorùbá. Ètò yìí a máa fi ń ṣíra wa létí ni àwọn ọ̀wà tó wà láàrin wa tí ò dáa, tó ń kó bá wa, tó ń fa mọ́mi sí omi òtó, tàbí ń fa ìfàsẹ́yìn fún wa, tàbí ń bọ orúkọ ẹ̀yà wa jẹ́. Àwọn nǹkan báyìí à ń mú jáde bí ẹ̀fẹ̀ bí àwàdà, àfi ń dára wa lẹ́kọ̀ọ́, àfi ń gbára wa yànjú, àfi ń ṣíra wa létí. Bẹ́ẹ̀ náà ni àwọn tó bá dáa láwùjọ wa, àwọn wà tó dáa táwọn wù, torí pé ìran Yorùbá ìran dáadáa ni. Ẹ wo mo bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ mi ní orí ètò, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi pín ní ọ̀dọ̀ yín. Kó jẹ́ pé àwọn èèyàn tí náà lórí platform yìí wọ́n ó jẹ dòdò tí wọ́n ó gbádùn ẹ̀, torí pé kì í ṣe ètò àgbọ́gbọ́n tínú rárá.
láàrin bíi wákàtí kan àbọ̀ tá a máa fi ń ṣe ètò tó yẹ pé àárọ̀ ọgbọ́n fàyọ ni ẹ̀yin ẹ tó bá fẹ́ kọ́gbọ́n o ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé bó bá ṣe wù kálukú ní olùgbèsè ayé rẹ̀ kò kàn lọ́hùn ẹlòmíì ìbọn fa létí jù bẹ́ẹ̀ lọ wà láìrọ́ ni wàá ní àdóńkì ẹ̀ ló máa wí kò sí tó kàn mí èmi mò ń ṣe ó dọjọ́ alẹ́ kí alábùradà tó mọ̀ pé ẹrù ló ń gbé dání ìgbà tó bá fi ń borí tó fi ń gbé oòrùn tó fi ń gba òjò á wúlò fún ṣùgbọ́n tó bá tó wá dọjọ́ alẹ́ tí ò sójò tí ò sóòrùn ẹrù dénú falábùradà ẹ bá ń ṣe ẹ lórí wọ́ọ̀lù tí náà káwọn èèyàn kí wọ́n jẹ dòdò ètò yìí kí wọ́n gbádùn ẹ̀ ètò láwùjọ wa ni lẹ́nìí àwọn méjìlá máa ń ṣe ètò gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí ètò láwùjọ wa ṣùgbọ́n lẹ́nìí èmi nìkan ni mo wá sí orí ètò rọ́rọ̀ lùi ẹ mọ́ bá wa wí àtijẹ́ àtimu náà ni ẹ̀rí ẹnìkan gbọ́ òkè ẹnìkan gba odò ní ọ̀rọ̀ lùi yìí kówó lè pé náà ni kówó pé láwà àṣẹgbẹ́ kan mọ́ ti ò bàjẹ́ kówó pé náà ni yíyàfẹ́ Àjọkẹ́ Ọlọ́run ju ẹ̀dá lọ Àjọkẹ́ òkìyín ọ̀nàrẹ́bù Ọmọ́táyọ̀ Olúṣẹ́gun Ọ̀yẹ́ ẹ ṣeun gan Sẹkẹráyà jẹ́jẹ́ apẹ́lẹ́kọ̀ èèyàn mi dáadáa Abíọ́dún ẹ ṣeun gan ọmọ ní kò dú oríru kò dú ọ̀gá àwọn máa sàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí kí ló dé tẹ̀ mọ́ sàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí ó dàbí ẹgbẹ́ yìí kò dú ẹ fẹ́ràn obìnrin gan ẹ ṣeun gan Christian Peter bàbá wa nínú Olúwa nìyẹn ẹ ṣeun gan ẹ káàbọ̀ sí orí ètò láwùjọ náà ni ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ ní ògbó ọjọ́ mẹ́jọ náà ni ètò yìí máa ń wá sí etígbọ̀ iléeṣẹ́ wa ń bí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa mẹ́tìtì iléeṣẹ́ aláyọ̀ iléeṣẹ́ ìdùnnú iléeṣẹ́ tó jẹ́ pé àwọn ètò tó níkìmí àwọn ètò tó jọjú gbajúgbajà tó máa ń jáde ní iléeṣẹ́ yìí iléeṣẹ́ tí ò ní jóná láéláé tí ò ní relẹ̀ láéláé parafánà mọ́kánná léyà òkè òkè lẹ́ mú un sí òkè òkè ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yóò máa lọ ẹ máa bá ń bọ̀ ní orí ètò ẹ̀jẹ̀ àmọ́ sẹ́lẹ̀ ń kẹjọ ẹ kú kalẹ̀. ẹ bá ń gbé òkè lọ́hùn-ún. ẹ má bínú àwọn amójú ẹ̀rọ wa ni wọ́n sì ń ṣiṣẹ́ lé lọ́wọ́. Mélòó làá tóbi tọ́lẹ̀ o, lórí dandan ìlọ lórí agbọ́n. Èkó ìwà ẹ̀kọ́ kìlọ̀ kan, níjẹ́ lóbi ìtọ́ra, òun ní abájẹ́ àgbèrè olóyè. Ìgbà ṣe gbọ́mọ ìlú mọ̀rẹ́, a kì í péjọ yíyan àná. Ẹnu àwọn ọ̀tá mi ò ní kó ẹnu. Èkó ìwà ẹ̀kọ́ kìlọ̀ kan, níjẹ́ lóbi ìtọ́ra, òun ní abájẹ́ àgbèrè olóyè. Atẹ́gùn ní gbòòrò jọ. Omi tí a bá fi gbé ẹwẹ́ ìyá òní mọ́ lára. Èèpo nínú kò ṣe lóko. Ìjẹ́ra bí ìsara. Ohun tí a bá ṣe àyèké ló jẹ́. Nígbà òjò bá wà sáré pé ilẹ̀ á fi kú. Ẹni bá jẹ́ bọ̀ àjẹ̀bẹ́ ẹ̀mí ọjẹ́. Ó fẹ́ra wọn ni ó ẹ̀sùn kí ìyá rẹ̀ kò lọ́wọ́. Ojú tó fi bá ojú dá ẹ̀dúró náà. Àkòkí bẹ̀rẹ̀ dámọ̀ nílé. Lórí ẹgbẹ́ ọ̀gá lọ. Àjèjì bẹ̀rẹ̀ dámọ̀ nílé. Nínú èyí tí ara wọlé ọmọ láti dáná dàgbà lólórí ọ̀rọ̀ ń bá wí. Àti bí dájájá wọ́n mọ̀ wọ́n tún jà gbóró. Wọ́n jà gbóró. Ayé ògbóhùn tọ́lì ìgbọ̀nyìn òbí lálì. Ṣèlú ẹ̀yìn ìbí lálì. Àwọn akọrin nìyí tí Ọlọ́run fi ọpọlọ orin jíǹkí kọ́lẹ́dùmarè kó bá dẹlẹ̀ fún bàbá wa yìí eégún mọ́gájí ti ilẹ̀ Ẹ̀gbá Àìlá Alhaji Waheed Àìlá Ọmọwúrà àwọn wọ̀nyí wọ́n kọrin
wọ́n kùnrin fígbà ni lórí ìṣe bá kọ̀ tí ò fígbà méjì tó ti fílẹ̀ kò lè parun. Ọlọ́run fi ṣe orin rán wọn yàtọ̀ fún àwọn orin tí ẹ máa kọ́ nù wé ní ìsìn tẹ́ gbé lọ stúdíò ẹ̀rí ayé ti di nǹkan míì èyí ló gbé máa gbóṣùbà fún ló bá jẹ́ orí ìtàgé gbogbo wọn bàbá wa tí wọ́n ti ṣe stage play máa gbóṣùbà bàǹbà fún wọn ẹ̀rí ayé ti yí padà ní ìsìn kò sẹ́ni tí ẹ̀rí àwọn actor and actress ti wá pọ̀ take 10 lórí scene kan lásán ẹlòmíì ò take 10 take 15 ayé rọrùn bọ̀ náà ni ẹ̀rẹ̀ orídìí rọrùn sí ni gbogbo àwọn bàbá wọn àwọn ọmọ tó bá ti wà lápọlọ wọn báyìí wọn ò tiẹ̀ lọ léèwé débi pé wọn ó kọ fún wọn sínú ìwé tí wọn ó kiri ká ìdí nìyẹn pé kò yẹ ká gbàgbé wọn yẹ ká máa gbóríyìn fún wọn wàláhì Ọlọ́run fọpọlọ jíǹkí wọn gbogbo àwọn bàbá wa Haruna Sọlá gbogbo àwọn bàbá wa Yusuf Ọlátúnjí wọn bàbá àbáta ti kọrin síwájú yẹn ọpọlọ gidi ni wọ́n ń rò ẹ̀yin tẹ́ ẹ dé di orin ní ìsìn tẹ́ ẹ múrin tẹ́ ẹ kàn bá níbì kan tẹ́ ẹ kàn mú Ọlọ́run sì bless yín ẹ̀yin lẹ́ ń jẹ dòdò orin sì lẹ́ ń jẹ gbádùn ẹ̀ falala kò ní bàjẹ́ o lágbára Elédùmarè ṣeun gan. ìyá àfi àsìkò ẹ fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá tèmi náà jẹ́ kan lára yín jákèjádò gbogbo àgbáńlá ayé pé a kú òǹgbẹ a kú ìtẹnu a kú iṣẹ́ ọrẹ Èdùmàrè á gba ìbádà wa agbára Elédùmarè àní ṣe lásán ẹ̀rí oṣù tá a wà yìí oṣù yọ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ti lọ dúró síbì kan Elédùmarè ó ti bá a dé èṣù mọ́lẹ̀ síbì kan ìdí tó fi dé èṣù mọ́lẹ̀ mò ń ṣàlàyé fún yín tó bá yá káwa náà ká má wo èṣù káàkiri o èṣù lágbára ẹ̀rí bọ́lọ̀ ta kàn gbọ́n lọ́lọ́run fi lé kúrò ní ọgbà àdẹ́rà ẹ̀ṣẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ka tán ni ọgbà àdẹ́rà lè ṣùwà tẹ́lẹ̀ ara òjíṣẹ́ Ọlọ́run ni ṣùgbọ́n bẹ́ẹ̀ iná bẹ́ẹ̀ rí èṣù pọ̀ ní ẹ̀yọ́ ọmọ èṣù pọ̀ ní ayé pé ẹ̀ sùn mọ́ àwọn èèyàn dáadáa ẹ̀rí gbogbo tó ń ṣèjọba wọn yẹn ẹ̀ kàn máa ń bú àwọn olórí wa ni wàláhì tàláhì ọ̀pọ̀lọpọ̀ ìjìyà tí olórí ó jẹ àwọn kan ló wà tó pé yóò jẹ tọ́lọ̀ bá fẹ́ ṣe ìdájọ́ wọn àwọn kan ló wà tó pé àwọn ni ó jẹ èyí tó pọ̀ nínú ìyà yẹn torí pé àwọn kan wà tó pé wọ́n dúró tí wọ́n lọ fún wọn nímọ̀ràn àwọn ni ó ní báyìí ni ẹ ṣiṣẹ́ ẹ̀ sọ pé wọ́n gbọ́dọ̀ mọ́ ṣe ẹ̀rí èṣù Ọlọ́run bá dé mọ́bì kan nínú oṣù yìí nínú ọdún ọgbà táwọn náà bá wà káàkiri ẹ kú tẹnu àkú òǹgbẹ àkú tẹnu ẹ̀mí wa ọ̀rẹ́ yín oṣù agbára Elédùmarè Ọlọ́run ò ní kà wá kún àwọn tí ó bẹ̀rẹ̀ àwẹ̀ tí ò ní parí ẹ̀ lágbára Elédùmarè lágbára ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lágbára alukurani ọlá útúbà tó ń ké káàkiri àgbáńláyé ọlá jíjí lóru ọlá náfìlà tí wọ́n yàn káàkiri àgbáńláyé ọlọ́ọ̀bá á tún jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àwẹ̀ ní ayé àdúrà wa lọ́sàn-án lóru ọlọ́ọ̀bá ó bá wa gbà á gbogbo àwẹ̀ lẹ́sìn kejì náà àtẹ̀sìn kẹta gbogbo wa náà ni àjọ ń gba àwẹ̀ gbogbo oṣù gbogbo wa náà ló wà fún kálukú ẹja máa gbàdúrà bá a bá ń lọ lórí ìrìn ká máa gbàdúrà bá a jókòó ká máa gbàdúrà kódà bóyá wà lórí bẹ́ẹ̀dì wa tó rùn tí ì gbé wa lọ ká máa fọkàn ṣàdúrà kì í kò dìgbà tá a bá tẹ̀ wá tá a wọlé alúà kọ́lọ́n tó gbàdọ̀ elétí gbàròyé lọ lọ́hùn ẹ̀já máa àdúrà wọ́n gbà agbára Elédùmarè gbogbo ohun tá à ń fẹ́ Ọlọ́run ṣe fún wa ní ti dáadáa gbogbo ohun tí ẹ̀mí wa kọ̀ láburú Èdùmàrè ó bá wa kọ̀ ẹlẹ́dàá wa náà ó bá wa kọ̀ agbára Elédùmarè ọ̀la iná àti àyínú láti iná kálí kun sọ̀rọ̀ sáré rẹ̀ bíkọ́ náà rẹ̀ lọ́sẹ̀ ọ̀wọ́lá káàrọ̀. a kí gbogbo ẹ̀yin bàbá wa pátápátá nú ẹ̀sìn mùsùlùmí a kí yín mo kí bàbá mi bàbá Nàìjíríà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá mi Sheikh Idris Ọlọ́runṣẹ̀yẹ bàbá dáadáa ẹ̀kú òǹgbẹ àwọn bàbá mi nínú Olúwa pátápátá náà ni màá kí bàbá mi nílẹ̀ Nàìjíríà náà Sheikh Ọlọ́rungbẹ́bẹ̀ mo kí yín ẹ̀kú òǹgbẹ ẹ̀kú iṣẹ́ ọrẹ ẹ̀mí wa ọ̀rẹ́ yín oṣù lágbára Elédùmarè mo kí mukanda mi Yahaya mo kí àwọn náà ẹ̀kú òǹgbẹ ẹ̀mí wa òṣìkà ẹ̀ lágbára Elédùmarè mo kí gbogbo àwọn mùsùlùmí jákèjádò àgbáyé pátápátá gbogbo ẹ̀yin ìmáàmù ńláńlá gbogbo ẹ̀yin àfáà jàǹkàjàǹkà gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo pátápátá gbogbo yín ni mo kí pátápátá tèmi náà jẹ́ kan ní ara yín Abdulrasaq lèmi Rasaki mo kí yín ẹ̀rí tí wọ́n bá ṣe rí ọlọ́run ọba kábíyèsí Elédùmarè
Ọlọ́run bá mọ nǹkan tó ń ṣe àwọn ẹ̀dá là mọ tá à ń ṣe. Ọlọ́run bá mọ yànnà náà ẹ rí ó ní àwọn mùsùlùmí òdodo ẹ rí ní tẹ́ bá ń ka Kùránì dáadáa kì í ṣe dandan tá a bá lọ lé kéwú tá a mọ kéwú la tó lè ka Kùránì ó wà lédè Ìgbò ó wà lédè Yorùbá ó wà lédè Haúsá gbogbo èdè tó o bá gbọ́ àlùkùránì wà ń bẹ̀ lọ ra Kùránì kí wọn náà máa kà rí àwọn mùsùlùmí òdodo á yànnà náà pé mùsùlùmí òdodo gbogbo wa kọ́ ni mùsùlùmí òdodo gbogbo wa kọ́ ni mùsùlùmí òdodo ìwọ tó ló ń gbààwẹ̀ tó ní mùsùlùmí ni ẹ tó ń bá tọmọnìkejì jẹ́ òun ṣe mùsùlùmí òdodo òun bẹ̀sìn jẹ́ ni òun fẹ̀sìn ń sú àwọn kan láti ṣe ìwọ mùsùlùmí tó ní mùsùlùmí ni ẹ tó ń pààyàn òun ṣe mùsùlùmí òdodo tó bá ń gbà àwọn Boko Haram àwọn ICIC àwọn kinní kan oríṣiríṣi wọn tó àwọn terrorist wọn yẹn máa ń wọn ṣe mùsùlùmí wọ́n kàn wá bẹ̀sìn jẹ́ ni òun ṣe mùsùlùmí òdodo ìwọ tó o bá ti ní iṣẹ́ rẹ̀ kankan lọ́wọ́ ó dá ọdún yìí ló fẹ́ dá méjì nísìn ẹja ronú sí iṣẹ́ rẹ̀ wo ló ti ṣe nínú ọdún yìí tún ń lọ nìyẹn o níta bá máa ṣẹ́jú pẹ́ nísìn yóò dá méjì àwọn oṣù kẹfà ọdún dá méjì nìyẹn 2018 tún ń lọ àti mọ̀ wò 2019 lọ́ọ̀kan iṣẹ́ rere wo ni gẹ́gẹ́ bí mùsùlùmí iṣẹ́ rere wo ló ti ṣe èèyàn mélòó ló ti tún tiẹ̀ ṣe mélòó ló ti bà tiẹ̀ jẹ́ ara tó fi ń pé mùsùlùmí òdodo ni wọ́n tó bá ti níṣẹ́ rere lọ́wọ́ tó pé ẹ̀sìn tóun sìn wọn lè rí nǹkan kan gidi kọ́ ní ara ẹ̀ kó tiẹ̀ fi ẹ̀sìn yẹn wú ẹlòmíì láti sìn òun ṣe mùsùlùmí òdodo ó kàn ń fi bí para ẹni bó bá lòun gbà àwẹ̀ ẹlòmíì bá a ṣe wà nú àwẹ̀ tá a gbé Ọlọ́run dé èṣù mọ́lẹ̀ ẹ̀mọ̀ fún sọmọ onímọ̀ àyànnà náà lẹ́ẹ̀kan ẹ̀mọ́ wo èṣù kiri ẹlòmíì ò mọ wá èṣù káàkiri ni inú oṣù yìí tá a pé oṣù yìí ẹ̀ṣẹ̀ yẹ̀sì ká kú máa tọrọ ọ̀dáríjì ni gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ kọ́lọ́run kó dáríjì nítorí pé ọba olùdáríjì ẹ̀ṣẹ̀ ni iná alága fúrọ̀ him lọ́ba Ọlọ́run ọba olùdáríjì ni ọba Ọlọ́run bá wa ẹlòmíì iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni ó tún mọ̀ ṣe káàkiri òun léyàwó oníyàwó káàkiri òun ṣe mùsùlùmí òdodo oní tó bá ti sínú tán tó bá wù ẹ́ ló lè ṣe kó tó di sàárì ìyàwó ló ń lọ ká mọ́lé òun ṣe mùsùlùmí òdodo bẹ́ẹ̀ ni òun bá tẹ́ni kejì jẹ́ láti tún tiẹ̀ ṣe òun ṣe mùsùlùmí òdodo owó náà ni àwọn sì ní ẹ akágàn ní ẹ owó ẹ owó báyìí ni ò láwọ́ òun ṣe mùsùlùmí òdodo òun hùwà tí ò dá sáwọn ọmọ ẹ nínú ilé hùwà tí ò dá síyàwó ẹ nínú ilé òun ṣe mùsùlùmí òdodo nínú ẹ̀sìn Islam tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí ẹ̀rí Ọlọ́run gbà ó pa láṣẹ fún wa pé ká tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ẹni tá a ṣẹ̀ bóyá a mọ̀ ni o tàbí a mọ̀ ẹ̀ṣẹ̀ tá a mọ̀ ọmọ ọ̀dá tàbí ìta tí a mọ̀ Ọlọ́run ká tọrọ ìdáríjì lọ́wọ́ ara pé ẹ dáríjì mi o mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ o bóyá mo ti ṣẹ̀ lọ́nà kan àbọ́nà míì bóyá mo mọ̀ tàbí mi ò mọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ tó bá ṣẹ̀ nínú oṣù tá a wà gbọ́dọ̀ dáríjì ẹ̀rí gbogbo àwọn tó bá ń lọ Mẹ́kà gbogbo àwọn tó lọ Mẹ́kà lágbára Elédùmarè ní lọ ájì àlọ òde lágbára Elédùmarè ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ lágbára Elédùmarè gbogbo ẹ tó bá ń lọ Mẹ́kà náà wọ́n máa ń sọ pé gbogbo ẹ tó bá ti ṣẹ̀ kó dáríjì òun náà sì tọrọ dáríjì lọ́wọ́ àwọn tó bá ṣẹ̀ inú oṣù tá a wà yìí lẹ́lòmíì ni ó wà lẹ́ṣẹ̀ rẹ̀ ó tún wá gbé pọn sí òun ṣe mùsùlùmí òdodo ó kàn ń bẹ̀sìn jẹ́ fáwọn tó ń ṣẹ̀sìn ni mo ní Ọlọ́run dé èṣù mọ́lẹ̀ ẹlòmíì ò mọ owó èṣù káàkiri ni ẹ̀rí pàápàá jùlọ àwa tá a wà ní òkè òkun níbí western world náà pé ibi ojú ti là dáadáa ni wọ́n pè ẹ̀rí inú ààwẹ̀ wa máa ń bọ́ sínú wẹ́dà tó dáa lásìkò tó dáa làwẹ̀ máa ń bọ́ sí ẹ̀rí àti wà nínú sọ́mà báyìí bí a ṣe pè níbí ẹ̀rí pé ìlú wa torí pé àwọn tá à ń bá gbé ni bó ṣe wù wọ́n rándanrandan játijàti báyìí ni wọ́n mọ wọṣọ káàkiri àwọn èèyàn wa náà kan náà kò lọ̀rọ̀ sí kan náà àwọn náà mọ ṣe bẹ́ẹ̀ ẹ̀rí àwọn pàápàá jùlọ àwọn obìnrin gbogbo òwò obìnrin báyìí lẹ́ẹ̀ mọ rí lásìkò tá a wà yìí ẹ̀ ti rí wọn gbogbo ọyàn wọn báyìí lẹ́ẹ̀ wọ́n so ṣé Ọlọ́run dé èṣù mọ́lẹ̀ ṣùgbọ́n náà wọ́n náà má wo èṣù káàkiri Ọlọ́run dá ó dójú fún wa láti wòran lóòótọ́ ìwọ́n tó bá ti rẹ́ni tó múra pálapàla
tójú ẹ bá tiẹ̀ lọ síbẹ̀ lẹ́ẹ̀kan tètè gbójú ẹ kúrò kó gbọ́ kó mọ́kàn ẹ kúrò ń bẹ̀ nítorí pé tó o bá ti wò ó jù débi pé ìbáà jẹ́wọ́ obìnrin náà ni débi pé ara ẹ bá ti ń le ó ti bà àwẹ̀ ẹ jẹ́ ìdí nìyí mo sọ pé Ọlọ́run de èṣù mọ́lẹ̀ nínú oṣù yìí ṣùgbọ́n káwọn náà mọ̀ wá káàkiri mọ́rìn lọ bí tí ìwọ tó wà nínú àwẹ̀ tí iṣẹ́ ò bá jọmọ́ bí térò pọ̀ sí bí ẹ̀rọ àwọn tá a wà ní ibí tá a wà ní London bí Oxford Circus bí térò máa ń pọ̀ sí nìyẹn bí Peckham wa Òṣòdì tí a ń lu ìtì ẹnu tàbí kó lọ bí Brixton ibi táwọn ọmọ ọjà mọ́ pọ̀ sí oríṣiríṣi nǹkan ni wàá rí mọ̀ oríṣiríṣi nǹkan ló ń bá àwọn wèrè tútù wọ́n pọ̀ láàrin wa ń bì wàláì pẹ́pẹ́ ẹlòmí ẹ̀kan rí kàn òun kàn ń daṣọ bora ni wàláì Ọlọ́run tó ń bá jà ó lágbára ẹlòmí ò kàn múra pálapàla ìwọ náà tíṣẹ́ ò bá ti jọmọ́ bẹ̀ kó fẹ́ kọjá bẹ̀ kò sí tó ń wá lọ bẹ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa kó pé inú àwẹ̀ kọ́lọ́ọ̀bá kó dájì wá nítorí pé àmọ́ gbàtọ́ lọ́jọ́ òde àmọ́ bá ṣe ń sọ ya àmọ́ bá ṣe ń jọ rìn tá àmórí olówó náà là ń jọ rìn àmì dínkù kan ẹjá ṣìwọ̀n tá a lè ṣe gbogbo ẹ̀ tẹ́ ń dapọ̀ mọ́ lórí ètò pátá gboyin ni mo ń kí o bàbá mi nínú Olúwa Richard Olúkáòdé Ọ̀dẹ́jà ẹ ṣeun gan bàbá Adélé olówó òkèrè ó ṣeun gan èèyàn mi ọ̀tá Òbáyọ̀mí Àdìsá ọ̀gá ńlá òpó ọ̀la ẹ ṣeun bàbá mi ẹ kú ọjọ́ mẹ́ta sà Olúwatóyìn Yọ̀mádé Fásùyì ẹ ṣeun gan ẹ káàbọ̀ sí orí ètò Ibo ẹsà mọ́ọ̀nì ẹ káàbọ̀ sí orí ètò òkè yín Ọlájídé Akínoṣó aláàjì mi dáadáa ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Àṣàbí Adéròǹkẹ́ ẹ ṣeun gan ẹ káàbọ̀ sórí ètò mo kí ìyá wa Àṣàbí Adéròǹkẹ́ tí ìnagijẹrẹ lórí stéèjì jẹ́ Àṣàbí Olóríṣà mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò ọmọ mi kọ́ ń bẹ̀ ẹ pẹ̀lẹ́ akú aráfẹ́ra kú ti èèyàn wa tí ó jẹ́ pé Ọlọ́run ọdún àjìnà síra wọn lágbára Elédùmarè Ọlọ́run ní jẹ́ ká rí àtẹ̀yìnkú mọ́ Ọlọ́run dẹ̀ kò ní ṣe láàrú ní àárín wa àwọn ọmọ tó fi sílẹ̀ Elédùmarè yóò bá wa tọ́jú wọn yóò bá wọn gbogbo àwọn tó ti kú gbogbo ọmọ tó fi sílẹ̀ Ọlọ́run ó tọ́jú Èdùmarè ló ń tọ́jú ọmọ òkú ọ̀run Elédùmarè yóò rán aláàánú sáwọn ọmọ náà lágbára Elédùmarè àwọn tó ti wá papòdà náà Èdùmarè ó ṣekú sinmi fún wọn àánú rẹ̀ mọ́ ìyáàfin Àṣàbí Adéròǹkẹ́ ẹ ṣeun láti lo Amẹ́ríkà lọ́hùn ni wọ́n ti pè ní. Ìyáàfin Àríkẹ́ Abbas ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Christiana Dom ẹ káàbọ̀ sí orí ètò Àrẹ̀mọ Tèmítọ́pẹ́ Ashiru ẹ káàbọ̀ sórí ètò Olúwatósìn Alọ́ba Làṣìṣì ẹ káàbọ̀ sórí ètò Wẹ́là Ọlá ẹ ṣeun gan ẹ káàbọ̀ sórí ètò ẹ rí kẹ́ni mo ṣe ń bá lọ tá a bá ṣe wàásù fúnra wa náà torí pé ogun tá à ń ṣe lórí ètò náà wàásù náà ni à ń fi ṣíra wa létí náà ni kò ń ṣe nǹkan tó pọ̀ jù kì í ṣe àwọn mùsùlùmí òdodo nìkan gbogbo àwọn ẹ̀dá mi inú oṣù yìí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi pátápátá ẹ mọ́ àti ẹ̀mọ́ àmọ́ bímínú kàn máa yà sọ́tọ̀ mùsùlùmí lè ní o Christian lè ní o àbòrìṣà ní lágbájá o ẹ̀sìn àbáláyé lè ní sìn o ta ló sọ fún yín pọ́lọ̀ ń yan ẹ̀sìn kan pàtó nílé ayé pàtó lọ́n dá ẹ̀sùn wo lọ́n gbé lọ sìn nílé ayé ṣèbí tán bí wá sí ni ṣèbí tán bí wá sí ni ìwà wa lọ́lọ́run nílò ìwà wa ni Ọlọ́run nílò ẹ jẹ́ á tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní oṣù tá a wà yìí má sọ pé òun ṣe mùsùlùmí àwọn mùsùlùmí nìkan ló ń gbà àwẹ̀ tásìkò lẹ́ǹtì bá dé èmi àwọn bá wọn gbà mi ò ń gba gbogbo ẹ̀ tán o ìwọ̀nba tí n bá lè gbà ń bẹ̀ kódà káwọ́ mọ́ sáwẹ̀ rárá màá máa yan àwẹ̀ fún ara mi ẹ jẹ́ á gbàdúrà níyì pé ká máa gbàdúrà fún ara wa nìkan ẹ rí oṣù yẹ̀ṣẹ̀ la wà yìí àdúrà máa ń tètè gbanú oṣù yìí nítorí ẹ̀ ló fi jẹ́ oṣù alápọ̀nlé àwọn mùsùlùmí máa ń pè ní oṣù alápọ̀nlé nítorí pé àdúrà tètè máa ń gbà kálukú ló fi ṣe ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀ rí pé gbogbo tó máa ń mu ọtí tó yẹ pé lójúmọ́ kan wọn ò lè ṣe ká máa mu ọtí tó bá yẹ pé ẹ̀sìn wọ̀ lára yàtọ̀ fún àwọn tó yẹ pé wọ́n ti fi ọtí wọ́n ti ba fi balẹ̀ ayé ara wọn jẹ́ ẹ̀ rí pé láàárín oṣù kan yẹn wọn ò ní mu ọtí wọn ò ní fẹnu kan ọtí ẹ rí pé gbogbo ọ̀nà tí àdúrà fi tètè máa ń gbà ní oṣù yìí gbogbo àwọn nǹkan lóríṣiríṣi táwọn èèyàn máa ń ṣe ní iṣẹ́ láabi nínú oṣù yìí kálukú rọ̀ dẹ́gi ara ẹ̀ ni
mo láìkẹ́ ọkùnrin kan tó fi ìjà àwọn ọmọ bíi ọmọ ìgboro báyìí, ìjà àwọn ọmọ ìgboro ohun ọmọ ìgboro ló fi sọ̀rọ̀ nípa Ramadan. Wọ́n sẹ̀ǹdẹ̀ káàkiri orí social media. Mo láìkẹ́ ọkùnrin náà ẹ̀rí torí ọmọ tíátà kan báyìí ni arákùnrin yẹn oní tíátà ni láti ló tó ń ṣe fashion design ẹ̀rí ohun rẹ̀ yẹn mo láìkẹ́ wọ́n máa pè ní èkó lálẹ́ àṣẹ ó fi ọmọ èkó wọn ó lo àwọn nǹkan lórí Ramadan yìí ẹ̀rí àwọn ó panilẹ́rìn gan ṣùgbọ́n ẹ̀rí pé òtítọ́ ọ̀rọ̀ ló ń sọ. Ó ní oṣù tó yẹ pé tó bá ti dé báyìí tí bàbá ti dé ó ní bàbá káàbọ̀ kálukú rọ̀dẹ̀gì gbogbo ìwà alábi tó ń wù ní ẹ̀rí àwọn kan tó yẹ pé wà láìtàlá àwọn kan wà tó yẹ pé ní ojúmọ́ kan wọn ò lè má bá obìnrin sùn tó bá tí Ọlọ́run bá ń lò tó mọ̀ pé ní oṣù yìí òun ní nǹkan láti tọrọ lọ́wọ́ Ọlọ́run gbogbo wọn máa ń káwọ́ wọn kò lórí irú nǹkan báyìí. Ìdí nìyí tó yẹ pé oṣù alápọ̀nlé ni ẹ jẹ́ á tọrọ lọ́wọ́ Ọlọ́run ọba ó dẹ̀ gbàdúrà wa agbára Elédùmarè gbogbo tó bá lè da àdúrà wa nù Elédùmarè yóò bá kápá ẹ̀. Àwa náà ẹ̀mọ́jà gbèsù láàyè ẹ̀já mọ̀ ṣiṣẹ́ rẹ̀ ẹ̀rìn ẹ̀dá ọmọnìkejì ẹ̀já ràn lọ́wọ́ wọn bá tipa wa bá mọ tẹ́ bá rẹ̀ ní tẹ́bi ń pa. Èmi ẹnìkan jọ ń rìn lọ́jọ́ kan mo kàn rí ara àwọn kan mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn tí ò nílé pọ̀ tó ń sun abẹ́ gárà káàkiri ìlú yìí láwọn funfun tán jọmọ ìlú yìí ṣe báwa ti ẹ̀wá lu ìní là ń wá páálí pupa kiri àwọn tó pé wọn ò tí bá fẹ́ kúrò nílùú kan lọ síbi kan wọn ò tiẹ̀ nílò rẹ̀ rárá gbogbo nǹkan lọ́nà fi rọ̀ wọ́n lọ́rùn wọn ti bí wọn sí ìlú yìí wọn ò tiẹ̀ nílò rẹ̀ rárá àwọn tó bá bí sí ìlú yìí tí ò bá fẹ́ kóun fẹ́ jáde nínú ìlú yìí kò nídìí pé ó ṣẹ̀ ń lọ gba pásítọ̀tì ìwé ìrìnnà ní pásítọ̀tì ìbáàjẹ́ rẹ́ẹ̀dì ìbáàjẹ́ green ìbáàjẹ́ yẹ́lò ìbáàjẹ́ pọ́pù ìwé ìrìnnà ni ìbáàjẹ́ bláàkì ìwé ìrìnnà ni. Kí wọ́n á fà ọ́ ni pé wọ́n rí òyìnbó yìí ara wọn tí wọ́n sùn káàkiri yẹn ni tí wọ́n nílé so èmi wá yọ wọ́lẹ̀ tí mo jáde lápò mo á fún ní £5 sẹ́ńtà àjọ ń lọ yá ni báwo lè fi máa ń ṣe báyìí ṣé mo fún lówó àwọn ọmọ onílù àwọn ọmọ kìnnì kankan ó ní ntọ́nà ní kémi ò ṣe fún yẹn ni mo ṣe fún yẹn. Ẹlòmíì ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé ẹlòmíì pé bó ṣe wù kálukú tó bá wù kálukú ni ó yàn tẹlòmíì yàn ni ẹlòmíì ó choice ní ayé ó ní choice lè pé táyé ayé rẹ̀ ó kàn bàjẹ́ ni pa tó bá bá rí bẹ́ẹ̀ kì í ṣe gbá ká máa wò wọ́n ràn bí àwọn míì tó pé wọ́n mu drug títí orí wọn yí yẹn wọ́n wá ya wèrè ṣe àgbẹ̀ àtọ́fà ni wọ́n fọwọ́ ara wọn fà á ni àbí ẹ̀kọ́ ni àfọwọ́fà nìyẹn ok ká ní pé ó wá jẹ́ pé Ọlọ́run ṣé wàá nítorí pé ó mú mùkúmu àfọwọ́fà rẹ̀ ló fi ya wèrè ẹ wà nítorí pé ó fọwọ́fà ó ya wèrè ó wá kú ní gbèsè ni wọ́n gbèsè dandan tó pé tí wọ́n bá gbèsè yóò di wàhálà sí ará àdúgbò àìsàn ni ó dálẹ̀ ládùúgbò ìdí nìyí tó tẹ bá rírọ àwọn bẹ́ẹ̀ ẹ̀yẹn mọ̀ wo nǹkan tó mú wọn dérú ipò tí wọ́n wà yẹn àwọn ẹjẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí n bá rí àwọn bẹ́ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá mọ̀ dúpẹ́ tí ó jẹ́ kí ọpọlọ mi kó sí ọ̀nà tó dáa pé ọpọlọ táwa ní àwọn náà ní ṣùgbọ́n ọpọlọ tí ọ̀tọ̀ níbi tó ń ṣiṣẹ́ sí ìwọ tó ọpọlọ ẹ tọ́lọ̀ fún ẹ lọ́pọlọ tó ń lo ọpọlọ ẹ sọ́nà tó dáa lọ́nà tó fi lè wó owó kó tọ́jú ẹbí kó tọ́jú ọmọ tọ́jú ìyàwó ẹ tọ́jú ìyá tọ́jú bàbá ṣe dáadáa ọpọlọ ló ń lò àwọn náà tá ń ṣe rándanrandan kiri wọ̀nyí wàhálà ọpọlọ tí wọ́n náà ń lò ní wọ́n náà ń lò ṣùgbọ́n ọ̀nà míì làwọn ń lò sí lóde tí wọ́n ò ní dúpẹ́ pé Ọlọ́run fún ọlọ́pọlọ ò ń lò sọ́nà tó dáa ẹ jẹ́ á tún fẹsẹ̀ rajó díẹ̀ orí ètò láwùjọ wa náà ni ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ ti wò gbogbo ẹ̀ tí ẹ dapọ̀ ọmọ pátápátá gbogbo yín ni mo kí ẹ ṣeun ẹ kú ìkàlẹ̀ pópópó ọ̀rẹ́ mi nù. tàbí òsì àwọ̀dẹ̀ láàbì àbọ̀ ní ọjọ́rú ọmọ ìkìkì ayé àbọ̀ ní ọjọ́rú ọmọ ìkìkì ayé. Ṣáò mẹ́kọ́ lọ yé gbòòrò lóko. Ṣáò mẹ́kọ́ lọ yé gbòòrò lóko. Ojú tàbí ìpínyàbọ̀ lábí gbọ̀gbẹ̀. Ojú tàbí ìpínyàbọ̀ lábí gbọ̀gbẹ̀. Ọmọ tó bá tàbí ìpìlì àpárẹ̀ ní ìròyìn.
máa gbọ́ léwọ́ ká gbóríkàwé wọn lóde léwọ́ ká gbé. Lọ́wọ́ pàpà níṣàwé wọn lóde lọ́wọ́ pàpà. Lóde bàbá wọn bọ̀ ìdí nígbà lóde tó kú orí bọ́lé. Àrùnù la pẹ́pẹ́pẹ́ ka ìdàgbẹ́fẹ́ iná dídì yìí. Ẹ̀ka ti yẹ kó jẹ́wọ́ kú pẹ́pẹ́pẹ́. Ẹni torí aláìlágbé lóhùn ní ẹgbẹ́ ògùn ìlókun kí ẹ bá dúró. Ẹgbẹ́rẹ́dàpẹ̀dà ẹ jẹ́ ń padà ẹ jẹ́ ń tún fún yín ní òmíì ẹgbà lápá bí yìí. Ètò yìí ní ọ̀dọ̀ yín bẹ̀ ń kó kárí ayé kí àwọn èèyàn kí wọ́n lè gbádùn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí à ń bára wa sọ, ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání tí à ń bára wa sọ, bí wọn bẹ́ẹ̀ tiẹ̀ pé bìbàwò wá ìwọ̀nba tí wọ́n bá fẹ́ gbọ́ ọgbọ́n tí wọ́n bá fẹ́ kọ́gbọ́n tí wọ́n bá fẹ́ kóye, ẹ jẹ́ kí wọ́n láǹfààní láti gbọ́ ètò yìí náà. Ẹ bá mi share ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn, ẹ ṣeun gan. Tí o bá ti orí gàrí wà ó ti dọ̀tá ayé. Tí o bá ti láwọn méjì ó ti dọ̀tá ayé. Àgàgà kó máa mú mọ́tò ó ti dọ̀tá ayé. Wèrè tó ń lábẹ́ gàdà òun lọ yára ayé. Wèrè tó ń lábẹ́ gàdà òun yára ayé. Àkọ́kọ́ ayé ìṣẹ́jú mélòó kan tó kù ní orí ètò yìí. Ẹ jẹ́ ká rọra fi láwùjọ wa ká fi díẹ̀ náà tó wà ní ẹnu wò kó tó di pé a kásẹ̀ ètò nílẹ̀. Ẹ rí nǹkan tí màá fẹ́ kí ara dá sí ní èní ká fi kọ́ra lẹ́kọ̀ọ́. Òun náà ni ohun tó jọ mọ́ oṣù tá a wà yìí fún gbogbo àwọn mùsùlùmí òdodo jákèjádò gbogbo àgbáńlá ayé. Ó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé ọkùnrin tó jẹ́ mùsùlùmí òun àti obìnrin àìdá mùsùlùmí tàbí ẹlẹ́sìn míì kí ìfẹ́ ó jọ pa wọ́n pọ̀, káǹfààní sì jọ wà láti jọ pé wọ́n jọ ń gbélé ni. Èyí tí mo fẹ́ fà ni pé wọ́n ti fẹ́ra wọn ní ṣùlọ́kà, wọ́n ti so igi ara wọn báwa mùsùlùmí ṣe máa ń sọ. Ṣùgbọ́n sábà máa ń wọ́pọ̀ tó jẹ́ pé nítorí pé ẹ̀sìn mùsùlùmí ò fàyè gbà pé ẹni tó bá ti sanwó orí ẹ̀ tó ti so igi ẹ̀ kó máa dáná ààwẹ̀ fún ẹ, bóyá sáàrì ni o àbí ìṣinu. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan báyìí, irú àwọn tó wà nírú ipò báyìí ni àwọn obìnrin tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá sọ pé rárá o, irú oṣù yìí láàrin oṣù yìí o ò ní dáná oúnjẹ fún mi o,
àwọn obìnrin máa ń gbà sí nǹkan míì, máa ń di wàhálà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí ló ti di wàhálà láàrin àwọn ọkùnrin àti obìnrin tí wọn ò tí ì fẹ́ra wọn. ẹ̀yin aráalé, kí ni nǹkan tí ẹ̀yin rò sírò nǹkan yìí? ṣé àárín oṣù kan tí ọkùnrin yìí tí kò fi ní gba obìnrin tí wọ́n jọ fẹ́ra wọn yìí ṣùgbọ́n wọn ò tí ì fẹ́ra wọn ní ṣùlọ́kà wọn tí ì so igi ara wọn, ṣé àárín oṣù kan tí obìnrin yóò fi ní dáná fún ọkùnrin, ṣé láìfí wà ń bẹ̀ ni? ṣé kò yẹ kí obìnrin mú nǹkan báyìí mọ́ra ni? nǹkan tí mo fẹ́ kí a dá sí ní èní nì láàrin ìṣẹ́jú tó kù tí a kásẹ̀ ètò ti tèmi nílẹ̀. nọ́mbà tẹ́ ẹ lè pè wọlé òní 07459353799 07459353799 07459353799. àbí ṣé tírú nǹkan báyìí bá wà pé àsìkò ààwẹ̀ báyìí tásìkò ààwẹ̀ ń dé, ṣé ọkùnrin àti obìnrin ṣé kí wọ́n ra fúnra wọn láàyè díẹ̀ ni kí wọ́n ṣe gáfárà fúnra ara wọn, bóyá ọkùnrin ó wá gbó ibòmíì láti máa gbé tó bá jẹ́ pé ẹ ò ní lè dáná fún mi nínú oṣù tá a wà yìí o, títí oṣù kan yóò fi pé o, yóò dìgbọ́n mi sí omi òtó láàrin ọkùnrin àti obìnrin, nítorí pé a fẹ́ ìtúká rárá láàrin ọkùnrin àti obìnrin, láàrin ọkọ àtaya, bóyá wọ́n ti fẹ́ra wọn ṣùlọ́kà ni àbí wọ́n sì ń fẹ́ra wọn ní ojú ọ̀nà. nǹkan tí mo fẹ́ ká gbéyẹ̀wò ní àwùjọ wa ni ó ń ṣẹlẹ̀ láwùjọ wa dáadáa. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ mi ní irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí, tó yẹ pé obìnrin ó dàbí ẹ pé kò gbọ́ àgbọ́yé nípa ẹ̀. mo fẹ́ kí a dá sí nìyí lórí abala láwùjọ wa. bẹ́ẹ̀ ni a fi àsìkò gbogbo láti ọ̀dọ̀ olórí iléeṣẹ́ yìí pátápátá títí dé gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. a kí wọn ní ààfin wa nílùú yìí o pé wọ́n kú ayẹyẹ ti ìyàwó tó ń lọ lénìí. a kí gbogbo àwọn royal family pátápátá nílùú UK bí tó yẹ pé wọ́n ń ṣe ìgbéyàwó lénìí. wọ́n ní báláyọ̀ bá ń yọ̀ ká bá wọn yọ̀, gbogbo wa náà ni àjọ ń ṣe ìgbéyàwó lénìí. ìgbéyàwó láàrin ọmọọba Harry àti ìyàwó rẹ̀ Meghan. ìgbéyàwó yẹn ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ bá ń wojú móhùnmáwòrán yín, ìgbéyàwó yẹn ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Windsor. wọ́n ti ń ṣe lọ́wọ́. a gbàdúrà pé ẹ̀yìn ìyàwó náà kò ní mẹ́ni lágbára Elédùmarè, wọ́n bára wọn pẹ́ títí ayé á gbó ìyàwó kùtà lágbára Elédùmarè, ọkọ á gbó ìyàwó kùtà lágbára Elédùmarè. ọmọ rẹ̀ ọmọ alálùbáríkà Elédùmarè á fi sí àárín wọn. a bá gbogbo àwọn ìdílé ọba nílùú yìí, a bá wọn yọ̀, àwọn royal family nílùú UK bí a bá wọn yọ̀ pé fún ti ayẹyẹ ìyàwó tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ lẹ́nìí. ìbílẹ̀ rédíò lẹ́wà ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa mìtìtì. tó bá sì jẹ́ pé àtẹ̀sọ́wọ́ ni ẹ̀yin fẹ́ tẹ̀síwá lórí èyí tí a gbé síta yìí, kí lẹ rò pé irú àwọn tí wọ́n bá wà nínú ipò báyìí kí lẹ rò pé wọ́n lè ṣe ní àsìkò àwẹ̀ tí a wà yìí? kí ni sùúrù tẹ́ fẹ́ fún obìnrin yìí, àwọn obìnrin tó bá wà nínú ipò báyìí, tó pé a máa ká ẹ̀yin ya wa lára kí ẹ gbé ẹ wà pẹ̀lú ọkùnrin nínú ilé kẹ́ má lè gbọ́ oúnjẹ fún wọn, ṣùgbọ́n tó bá lè ba àwẹ̀ jẹ́ kò yẹ ká ṣe. kí lẹ sì rò pé ó yẹ kí irú ọkùnrin báyìí ṣe? nṣó tiẹ̀ lẹ́tọ̀ọ́ náà ni ó jẹ́ pé àyàtà àti ìso yìgì fún ká máa bá gbélé, só lẹ́tọ̀ọ́ ni? ẹ já gbọ́ gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn, ẹ̀yin ìyá wa nínú ẹ̀sìn kìíní àtẹ̀sìn kejì, àtẹ̀yìn ọ̀tọ̀ léèyàn, ẹ bá wa dá sí 07459353799. òun náà ni nọ́mbà tó gbé ìpè wọlé agbára 07459353799. òdo èje ẹ̀rin àrún ẹ̀sán ẹ̀ta àrún ẹ̀ta èje ẹ̀sán ẹ̀sán
07459353799. Ìbílẹ̀ rédíò tiwantiwa. Arábìnrin Dọlápọ̀ tá à ń wá láti lu Australia lọ́hùn-ún àwọn òpin ìlú nù ẹ ṣeun gan apó ń gbẹ o bébí nǹkan ń bẹ̀ ẹ ṣe nǹkan. Àbúrò mi náà ti darapọ̀ mọ́ mi Alhaji Bọ́lájí Ayọ̀dúnṣù Aya Ahmed ọ̀kàlá akú iṣẹ́ ọrẹ apó ń gbẹ ẹ̀mí ó sì ká oṣù lágbára Ẹlẹ́dùmarè ẹ̀mí tó bẹ̀rẹ̀ láyọ̀ náà ni ó parí ẹ̀ láyọ̀ lágbára Ẹlẹ́dùmarè bá kí ó gba àwọn ọmọ mi ó ṣeun. Princess Fọláṣadé Sóẹ̀tàn ẹ̀sìn gan náà dapò mọ́ mi ní orí ètò. Kí ni èròǹgbà tí lórí kí ọkọ àtìyàwó tàbí ọkùnrin àti obìnrin kan jọ máa gbélé tó ṣe pé ọkọ mùsùlùmí ni ó ṣeéṣe náà kó jẹ́ pé obìnrin náà mùsùlùmí nìkan jọ máa gbélé lásìkò àwẹ̀ tó jẹ́ pé ìyàwó tá àti ìso ìgbìlẹ̀ lórí kò gbọdọ̀ dáná sàárì fún wa tàbí náà ṣìnà. Kí ni èròǹgbà yín, kí ni ìmọ̀ràn yín fún àwọn tí wọ́n bá ń gbé bẹ́ẹ̀? Kí ló yẹ kí wọ́n ṣe tọ̀tútòsí wọn, kí ló yẹ kí wọ́n ṣe ní àsìkò àwẹ̀ tí a wà yìí? 07459353799 07459353799 nọ́mbà tó gbégbé wọlé agbára nìyí ní ìbílẹ̀ rédíò tiwantiwa mẹ́tìẹ̀tì. èyí tó bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lágbèrígbé pẹ̀sí olóyè agége ọ̀nsá àtẹ̀gẹ́ alábẹ́ ọgbẹ́ ọlọ́lá àwọn tí wọ́n fi ṣọ́ọ̀tẹ̀ àtẹ̀gẹ́ àtàjà ọwọ́ ẹ̀rọ gbogbo ni wọ́n ṣe dáhùn lọ́wọ́ aláwọ̀ ẹ̀yìn. àwọn tàbí méjì ìjọba káàrin kúrú káàrin lọ́rùn kàkà ọdún òkú àwọn olóṣọlá kì í ṣe ń pọ̀ bí ìsìnkì táyọ̀ olóṣọlá ẹ̀yìn. ṣé ń bá mi tọ́jú mi o pẹ̀lú àlàdàpọ̀ àfọlábí gbàdúrà gẹ̀dígẹ̀dí ò má kọ̀wé. Mi dáadáa náà ti dapò wọn ní orí ètò Alhaji Ayọ̀ Ahmed akóǹgbẹ àkùṣe ládàá àkùṣe ọ̀rẹ́ ẹ̀mí àsìkà èyí ni afádípẹ̀ Yínká ẹ káàbọ̀ sí orí ètò yìí. Akínyẹ̀lá Unif ẹ ṣeun ẹ káàbọ̀ sí orí ètò yìí. Christiana Don ẹ ṣeun gan ẹ káàbọ̀ sí orí ètò yìí akínyìn.
gbéyàwó lórí láwùjọ wa lénìí òun náà ni pé kí ni nǹkan tí ẹ̀yin lérò tàbí kí ni èròǹgbà yín tàbí ìmọ̀ràn yín fún àwọn ọkùnrin àti obìnrin tó yẹ pé Ọlọ́run kádàrá pé wọ́n jọ ń gbé pọ̀ pàápàá jùlọ nírú ìlú tá a wà ń bí lókè òkun tá a wà ń bí tó jẹ́ pé wọn ò tí ì so igi ara wọn ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam ẹ̀sìn wọn ò fààyè gbà pé obìnrin tí a bá tí ì so igi lé lórí tá a tí ì dáná kó máa dáná sàárì tàbí ṣìnú fún wa ẹ̀ṣẹ̀ ni ẹ sì rí nínú ẹ̀sìn Christianity náà kò fààyè gbà pé obìnrin tí a bá tí tá a tí ì dáná tá a tí ì fẹ́ kájọ máa gbé ayé ló padà tí gbogbo nǹkan dojú ẹ̀rí àgbèrè náà máa ń pè nǹkan yìí fornication ni. Kí ni ìmọ̀ràn yín fún àwọn èèyàn bẹ́ẹ̀ nítorí pé irú nǹkan báyìí ti dá wàhálà lẹ̀ láàrin ọkùnrin àti obìnrin tó pé wọ́n fẹ́ fẹ́ra wọn ni pé ọkùnrin tó ó bá níbẹ̀rù Ọlọ́run tó mú ẹ̀sìn ẹ̀ ní ọ̀kúnkúndùn kò sí irúfẹ́ tó lè ní sírú obìnrin bẹ́ẹ̀ á jẹ́ kó mọ̀ ni pé láàrin oṣù kan tá a wà yìí o ò ní lè dáná fún mi o bóyá iná sàárì tàbí iná ìṣínú ó ṣeé ṣe kó kí ọkùnrin kó tó bá lè dáná fúnra rẹ̀ kó lọ máa ro oúnjẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà máa ń sọ di wàhálà kí ni ìmọ̀ràn yín fún àwọn èèyàn báyìí kí ló yẹ ká ṣe àbí ṣé ó yẹ kó jẹ́ pé tí àsìkò oṣù lámlánà yìí bá ti dé báyìí lámlánà làwọn bàbá máa ń pè ó Ramadan alóṣù lámlánà ṣe tó bá ti di inú oṣù alápọ̀nlé báyìí kí wọ́n yàgò fúnra ara wọn ni ṣe pé àsìkò ní gbogbo nǹkan àsìkò àti lọ dáná àti so igi ó lè má ti ìtò ṣùgbọ́n kí ìfẹ́ yẹn kó wọ̀ wọ́n lẹ́rù débi pé wọ́n ti jọ ń gbé kí ni ìmọ̀ràn yín fún obìnrin kí ni ìmọ̀ràn yín fún ọkùnrin ẹ lè tẹ àtẹ̀sọ́wọ́ jáde sí wa tí ẹ bá lè pè wọlé ṣùgbọ́n tẹ bá fẹ́ pè wọlé 07459353799 nọ́mbà tí ẹ lè fi pè wọlé nìyí. Ṣẹ́gun Àrẹ̀mú ó ṣeun gan, ẹnjìníà Fádípẹ̀ Yínká òdúpẹ́ ẹ ṣeun gan. Mo rí àtẹ̀sọ́wọ́ tí ẹ tẹ̀ sí mi. Ẹnjìníà Fádípẹ̀ ní Olúwa yóò máa fún yín ṣe àṣà wa ò ní parun lórílẹ̀ láéláé àmín àṣẹ Ìdùmarè. Àṣà Yorùbá rẹwà àṣà gidi ni àwa ni à ń fojú egbò tẹ̀lẹ̀ torí ẹ̀sìn àti ọ̀làjú tí a lọ mú ní ọ̀kúnkúndùn ju àṣà wa lọ. Kí ni èròǹgbà ti yín lórí irú nǹkan báyìí tó pé àfẹ́ ìtúká ibi tífẹ́ bá ti wà kífẹ́ máa lọ bẹ́ẹ̀ ni tọ́lọ́run fẹ́ ni tó pé ìfẹ́ lọ́lọ́run fi dá ọ̀run àti ayé ìfẹ́ ló sọnù láàrin wa táyé fi polúkú mùsùlùmí báyìí. Ìbílẹ̀ rédíò làwà ètò láwùjọ náà ní ẹ̀jẹ̀ tó ti tọ̀wọ́ lọ́wọ́. tó gbé pé wọlé agbára lẹ́ẹ̀kan sí òun náà ni 07459353799 òun náà ló gbé pé wọlé agbára tí ẹ bá fẹ́ dá sí abala láwùjọ wa tí a wà báyìí lórí ètí àfisí afẹ́fẹ́ nítorí pé inú ẹ̀sìn wa ẹ̀sìn mùsùlùmí àwa mùsùlùmí ẹ̀sìn wa ò fààyè gbà pé obìnrin tá a bá tí ì so igi fún ìwọ tó o bá sì mọ̀ tó fi dáa ká máa tẹ́tí sírú ètò báyìí náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àráyè gbọ́ wá sí àráyè gbọ́ wá sí ṣùgbọ́n irú ètò báyìí àǹfààní máa ń wà fáwọn èèyàn gbà míì láti máa gbọ́ ó lè jẹ́ pé irú ètò báyìí ẹ̀ ń pé bíbà wo àfi ibi tí wọ́n bá ti ń búra wọn tí wọ́n ti ń ṣépè fúnra wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tí Ọlọ́run bá fẹ́ lò wọ́n á máa gbọ́rú ètò báyìí kì í ṣe nǹkan tó dáa tó o bá mọ̀ wọ mùsùlùmí ìyàwó tó o bá tí ì so yìgì ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti máa dáná sàárì fún ẹ tàbí
kó máa dáná ìṣínú fún ẹ nínú oṣù lámúlánà tí a wà oṣù Ramadan òun náà ni ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyàwó tí o bá tí ì so igi, obìnrin tó bá tí ì so igi ẹ̀ kò lẹ́tọ̀ọ́ tí ó bá ti ń jẹrú oúnjẹ báyìí wàláhì tàláhì o ò gbààwẹ̀ rárá o tó pé o kàn ń fi ebi para ẹ̀ ni. Ó sì nídìí tí Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀. Ọlọ́run wa òróró Ọlọ́run wa kò sì pé ká máa jìyà ṣùgbọ́n ó nídìí tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀. Ìdí náà mo sọ lẹ́ẹ̀kan yẹn, obìnrin tá a bá tí ì so igi ẹ̀ ẹ̀rí láyé ọjọ́ òun sọ náà mo ní ayé ló ti bàjẹ́, ayé ló porúkú musu láyé ọjọ́ òun. Àwọn bàbá wa àtàwọn ìyá wa táwọn bá tí ì fẹ́ra wọn kán lọ ṣèdáná kán ṣègbéyàwó ẹ̀rí wọn wọlé tira wọn rárá. Oòduà ò fẹ́ bẹ́ẹ̀, wọn ò ní wọlé tira wọn. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa ní Olúwa Adéyẹmí Àfúyẹ́, mo kí yín, ẹ ṣeun gan. Ṣùgbọ́n nígbà táyé ti wá dáyé ọ̀làjú báyìí ní gbogbo nǹkan ló ń yí padà, báyé ṣe lọ náà ni àbáyé yí pé bí Yorùbá báyé yí yóò kàn jókòó síbẹ̀ náà ni, ojú kan ní wà bí omi adágún. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn nǹkan tí ò bá yẹ ká ṣe ó ti rù káyé ó di ayé ọ̀làjú tó àmọ́ sọ fúnra wa náà ni. Tó bá ti ní obìnrin sínú ilé tẹ́ ẹjọ́ ń gbé, ó ṣeé ṣe pàápàá jùlọ irú orílẹ̀-èdè tá a wà yìí ó wáyé bẹ́ẹ̀ púpọ̀. Ẹ̀rí àwọn nǹkan kan máa ń wà tó yẹ pé tipátipá ni, kò wùyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí ó gbà bẹ́ẹ̀ náà ni pé ẹ lè jọ máa gbé bóyá kan wo ẹ ti fẹ́ fẹ́ra yín, ẹ ti wúra yín, ẹ wá wò pé dípò tí àákàn máa àmọ́ tí wọ́n mọ̀ sanwó lé tiẹ̀ lọ́tọ̀ tí èmi náà mọ̀ sanwó lé tèmi lọ́tọ̀, kí ló dé tà kúkú jọ púpọ̀ kájọ máa fọwọ́ ọwọ́ àmọ́ wáyé bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a fẹ́ fààyàn ni pé gẹ́gẹ́ bí mùsùlùmí, ìwọ tó bá ti fẹ́ mùsùlùmí lọ́kọ tó yẹ pé ẹni tó fẹ́ mùsùlùmí ni, tó bá ti di àsìkò àwẹ̀ o ò lẹ́tọ̀ọ́ láti dáná oúnjẹ fún un. Bóyá iná sàárì tá àwọn oúnjẹ ìdájí ni wọ́n pè ní sàárì tàbí iná ìṣínu nígbà tá a bá fẹ́ break, o ò lẹ́tọ̀ọ́ láti dáná fún ọkùnrin bẹ́ẹ̀. Kì í ṣe ọ̀rọ̀ ọjà, ẹ má jẹ́ kó dìjà nítorí tí àsìkò wa ti ń lọ ní orí ètò a lè má lè gba ìpè kankan mọ́ ló jẹ́ kí n máa yànnà náà báyìí. O ò lẹ́tọ̀ọ́ láti dáná fún ọkùnrin bẹ́ẹ̀, jẹ́ kó wà lẹ́mìí rẹ̀. Ó lè jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi ni ó fẹ́ ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kò sí nǹkan kan tó burú ń bẹ̀. Ó sì lè jẹ́ ìdàkejì náà lọ́kùnrin lóbìnrin, kò sí nǹkan tó burú ń bẹ̀. Ṣùgbọ́n n tó dáa jù ni pé ká mọ ẹ̀tọ́ ẹ̀sìn kálukú ara wa fún ara wa. Mo rò pé nínú ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn Jésù kò sófin tó derú nǹkan báyìí, ṣùgbọ́n nínú ẹ̀sìn tí àwa mùsùlùmí òfin dè, ìlànà wà fún nǹkan báyìí. Tá bá ti wá mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí á gbà fúnra ara wa. Ṣẹ́rí tá a bá ti àìgbà fúnra ara wa ló ń dá wàhálà alẹ̀ sílẹ̀ ayé yìí. Gbogbo ẹ̀yin tí ẹ wà nírú ipò báyìí tó jẹ́ pé ó ń di wàhálà torí mo ti gbọ́ ń pa ẹ̀mí, mo ti rí ìrírí ń pa ẹ̀mí ló jẹ́ kí èmi náà lẹ́nu láti máa sọ. Gbogbo ẹ̀yin tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí, ẹ má jẹ́ kó di wàhálà láàrin ara yín. Ìwọ obìnrin má jẹ́ kó dìgbà yẹn kó wá sọ pé kíní kankan ṣe bí mi ò lè dáná fún ẹ, o ti yọwọ́ nìyẹn, o ti ṣe gbá nìyẹn, o ti ṣàwo nìyẹn. Kò rí bẹ́ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run lèèyàn fi lo ilé ayé téèyàn fi gbádùn ilé ayé. Wàláì ẹ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní mùsùlùmí pọ̀ ṣùgbọ́n mùsùlùmí òdodo ni ò pọ̀. Kùránì náà tó bá fẹ́ bá a sọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo ni ó sọ. Ìṣe pé kákan jẹ́ mùsùlùmí lásán. Ẹ tó bá jẹ́ mùsùlùmí òdodo yóò ní ìbẹ̀rù Ọlọ́run. Ara ìbẹ̀rù Ọlọ́run nìyí. Inú ilé mi mo wà, kò sẹ́ni tó mọ bí mo ṣe ń jẹun, kò sẹ́ni tó ń gbóúnjẹ fún mi. Ṣùgbọ́n tí n bá níbẹ̀rù Ọlọ́run pé Ọlọ́run mọ̀ fẹ́ nǹkan yìí, ó di dandan màá kọ̀. Ntọ́lọ́run ti kọ̀ yẹn èmi náà á kọ̀ pé Ọlọ́run ò fẹ́, èmi náà á kọ̀ fún ara mi. Ìyún ni pé mùsùlùmí òdodo irú èèyàn bẹ́ẹ̀, irú àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ mùsùlùmí òdodo ni wọ́n. Torí ìfẹ́ lágbára, ó mọ ń gbòyàn lójú ńgbà míì nítorí pé tó lẹ́tọ̀ọ́ gan èèyàn ó rò pé kò lẹ́tọ̀ọ́. Tó tọ́ ká ṣe ńgbà míì á rò pé kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ ká ṣe.
ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, ó ti ṣànábì kan bẹ́ẹ̀ rí ṣùgbọ́n tá a bá ti fi ìbẹ̀rù Ọlọ́run tá a fi lo ìgbésí ayé ara wa yóò dáa. ìwọ obìnrin tó mọ̀ pé òkè ọkọ tó fẹ́ nìyí irú ẹ̀sìn báyìí ló ń sìn tó sì jẹ́ ẹlẹ́sìn, àwọn míì wà tó yẹ pé pásítọ̀ ni bàbá wọn, ìmáàmù ni bàbá wọn, kò sí tó kàn wọ́n. ẹ̀kú mo sọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ ètò mo nílé ayé ìkálukú mọ́ ń gbé bó bá ṣe wù ú ni, bó bá ṣe wù ẹ́ ni Ọlọ́run fún kálukú wa free will ni, ó ti dá sílé ayé lọ lórílé ayé ẹ̀ bó bá ṣe fẹ́. ọmọ mi bó ṣe bí ìwé ṣe ní bó ṣe níye lórí tó wọn ó ṣe títí lọ léèwé kò ní lọ, ó sì mọ̀wé á lọ wò lọ léèwé tóun ó wù ú ni, àwọn ẹgbẹ́ rẹ̀ mí ò lè lọ, ó wù ú ni tóun tó wù ú nìyẹn. ọmọ mi sì ní ìwé ni, kò sí bí wọ́n bá ní kó mọ́ kàwé tó lè di wàhálà ẹ̀ nìyẹn. àti rọ́mọ míì tó yẹ pé tó yẹ pé wọ́n ti làbìlà kalẹ̀ tó yẹ pé fúnra wọn lọ́tọ́ra wọn tó pé wù wọ́n kàkàwé. ilé ayé bí bá ṣe kálukú ni ó ṣe gbé ìgbésí ayé ẹ̀. nídàájí èní bàbá mi kan nínú àjọ sọ̀rọ̀, wọ́n wà ní Amẹ́ríkà, wọ́n analyze àwọn kankan fún mi lórí ètò ilé ayé yìí, àwọn nǹkan tí màá mú wá lẹ́kọ̀ọ̀kan lórí ètò ìgbà mi ni kí gbogbo àná ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀. ilé ayé yìí ilé ayé tó pé èèyàn jókòó èèyàn plan ilé ayé ara ẹ̀ ni. tá à ń sọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni pé ẹ má jẹ́ kó dí wàhálà láàrin yín. tó bá jẹ́ pé ẹjọ́ ń gbé, mo ti rí ìrírí ń pẹ́ dáadáa ni ló yẹ kí n máa tẹnu mọ́ báyìí tásìkò ààrẹ bá ti torí pé ara àwọn nǹkan weakness àwọn ìyá wa nìyí, àwọn obìnrin tó máa ń dùn wọ́n jù, àwọn kan wà tó yẹ pé ó máa ń dùn wọ́n jù táwọn ọkùnrin máa ń ṣe tó máa ń dùn wọ́n jù, bíi kán wá ń jẹ kẹ́ ẹ má jẹ wọn, bíi kẹ́ ẹ má máa súnmọ́ wọn lọ́kọláya, ó máa ń jẹ tó máa ń dùn obìnrin jù, ó máa ń dùn wọ́n dọ́kàn. pàápàá jùlọ kán dáná oúnjẹ kẹ́ ẹ má wàá jẹ, àìmọye ìdílé ló ti dàrú nítorí nǹkan báyìí. ṣùgbọ́n tó bá di àsìkò àwẹ̀ tá a fẹ́ fàyọ ń bẹ̀ nìyí, tá a fẹ́ fi kọ́ra lẹ́nu tó bá ti di àsìkò àwẹ̀, ìwọ obìnrin tó ti mọ̀ pé mùsùlùmí lọ́kọ ẹ̀, bóyá mùsùlùmí nìwọ àbó kìí ṣe mùsùlùmí, gbà fún lásìkò yẹn. torí àdúrà tó ń ṣe kìí ṣe fóun nìkan. ẹ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ má jẹ́ àwà selfish, ká mọ́ jẹ́ alánìkànjọpọ́n tó bá ti di inú àwẹ̀ báyìí páyẹ́ pé èmi náà ni. àmọ́ ẹlòmíì ó lè gba àdúrà wákàtí méjì láìsinmi, wàláhì kò ní rántí ẹ tí ọjọ́ ń gbé nílé gan. Ọlọ́run ẹlòmíì lè má rántí ọmọ ẹ̀ kó rántí ìyàwó ẹ̀ tó tún súnmọ́ bí ìsan ọrùn, òun nìkan náà ni èmi mo fẹ́ ṣe báyìí, èmi mo fẹ́ dà báyìí, Ọlọ́run báyìí mo fẹ́ ṣe mí báyìí, kò rántí kátẹ̀wá tó wá pé ará àta ká tó wá sọ pé orílẹ̀-èdè. gbogbo àwọn kan kọ́ wà tó yẹ pé ó máa ń jẹ́ kí àdúrà ó tètè gbà. bẹ́ẹ̀ ni tó bá ti ń ṣàdúrà ọlọ́ọ̀bá náà máa arínúròdè ni olùmọ̀ràn ọkàn mọ́ kan wà. Ọlọ́run gan bá ti rí pé àdúrà tó ń ṣe ìwọ nìkan náà ni, Ọlọ́run ò sì dá wa sáyé pé ká wá ṣayé nìkan. wọ́n nítorí ẹgbẹ̀rún òtòṣì Ọlọ́run ṣe dá olówó, gbogbo àwọn tó lówó wọ̀nyẹn ẹ̀rí Ọlọ́run fi sọ́nu bíbélì pé ó sàn fún ràkúnmí kó wọ abẹ́rẹ́ ju kí olówó kórìjọba ọ̀run wọ̀ lọ. torí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run akàn dédé mú ẹlòmíì kò lọ́pọlọ, kò ní kankan, kò jẹ́ kankan, kò dáa, ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ó dì sí owó wà láì ẹwọ àwọn olówó wà. ṣe ìpọ́n máa lọ kọ́ bí èèyàn ṣe máa lówó ni. ohun Ọlọ́run ni Ọlọ́run akàn dédé gbọ́ láfẹ́ lòmíì, ìwọ tó gbọ́n wà mẹ́ o, nígbà wàá gbọ́lá fún ẹ tí ò gbọ́n á wá pé kò sí ká ẹlòmíì ò kàwé kò lọ léèwé, Ọlọ́run sì fún lówó, ẹ á wá lọ wá pòfẹ́sọ̀ tó kàwé dáadáa, òní wàá jẹ́ chief adviser ẹ̀rí sí Ọlọ́run. Ọlọ́run ọba Elédùmarè, ọba tó pọ̀ nínú ọgbọ́n àti agbára. bọ́lọ́run bó ṣe ṣẹ̀dá alẹ́ ayé nìyí. ṣe rí gbogbo nǹkan tá à ń sọ yìí fún ọgbọ́n ni fún ara wa. ọgbọ́n ò pin síbì kan, kò sẹ́ni tí ò lè kọ́yàn lọ́gbọ́n, kò sẹ́nu ẹni tèmi ò ti ń gba ọgbọ́n ní tèmi. kódà táwọn ọmọ mi bá ń sọ̀rọ̀ gan-an, ṣé pé ti wà lórí tí àwọn ọmọ mi bá ń sọ̀rọ̀ gan-an, mo máa fẹ́ farabalẹ̀ gbọ́ wọn dáadáa, mo máa fún wọn lásìkò kan sọ tiwọn tó ló ń pààrọ̀ gbọ́n fàyọ̀ ń bẹ̀ tá a lè fi gbélé ayé ilé ayé rọrùn. tẹ́ bá ti rí pé o fẹ́ ìwọ obìnrin
tó fẹ́ ọkùnrin tó jẹ́ mùsùlùmí òdodo tó sì pé ó máa ń gbà àwẹ̀ dákun jẹ́ káàwẹ̀ rẹ̀ ó pé. Ìwọ ọkùnrin náà tó bá sì ń gbà àwẹ̀ tó ń ṣàdúrà àtobìnrin tó ń ṣàdúrà mọ́ ṣe níwọ nìkan, rántí àwọn ẹbí ará aládùúgbò àwọn ọ̀rẹ́ rántí wọn, rántí orílẹ̀-èdè ẹ, rántí ìlú tó ti jáde. Gbogbo àwọn nǹkan tó ń jẹ́ kádùúrà àwọn àgbà nìyí. Ìyẹ pé ìwọ nìkan ìwọ àgbà tó bá gbé o gbàdúrà wákàtí kan, ìwọ nìkan náà ni ló ń tọrọ fún lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá gbọ́n wù ẹ̀ gan pé o ò ṣe ìfẹ́ mi, tí n bá dẹ́ ẹ lóhùn bó ṣe ń fẹ́ ìwà á fìyà jẹ àwọn ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ tí mo dá tì ẹ̀. Kò ní jù báyìí lọ lénìí ní orí ètò yìí. Ó ní ó ṣeun ọlọ́bẹ̀ ṣeun àwọn tá a jẹ́ náà kú àbínú. A kí gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri àgbáńlá ayé, tèmi náà jẹ́ kan lára yín pé a kú òǹgbẹ, a kú iṣẹ́ ládá, a kú iṣẹ́ ọrẹ, ẹ̀mí wa ọ̀rẹ́ yìí oṣù lágbára Elédùmarè. Títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé ní orí ètò láwùjọ wa, tá tún mú ohun ọ̀tun ara míì wá fún yín. Ó di kọ́ ń bẹ̀ lé nínú bí òyìnbó fi ẹnu ọkọ̀ gún bèbè. Èmi ń lọ lílé ní ìhun onílọ̀lọ́ ẹja tó lọ tí ò dénú ibú, bẹ́ẹ̀ ni onílọ̀lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dálẹ̀ odò. Èmi mo wálé ní èmi náà máa tún wá ní ọjọ́ mẹ́jọ. Ẹ̀yin náà ni màá bá lágbára Elédùmarè. Ẹ̀yin ò ní kú, èmi ò ní kú, a kú fàájì òpin ọ̀sẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ṣènáwó lé ní ìnáwó ayọ̀ Èdùmàrè ò ní bọjọ́ náà jẹ́ mọ́ wa lọ́wọ́, èṣù kò ní bọjọ́ náà jẹ́ mọ́ wa lọ́wọ́. Gbogbo àtà ń lọ bí ìnáwó náà àá débẹ̀ láyọ̀, àpadà láyọ̀, àní sì jẹ àní sì mu lágbára Elédùmarè. Títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé lórí ètò láwùjọ wa, òkè ó dàbọ̀. Ìbílẹ̀ rédíò nínú kágbàgàgà kánú ní létí ilé bó ṣe wù ká ṣe pẹ́ lájò tó ìròyìn àkọ́tún mílíkì ayé fọ́hùn àti ìgbàlódé kánú ní létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kàrùn tí rédé bí òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀bẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ ìdí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ sí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ ká jẹ́ gbogbo àrẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilé rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá Ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 tàbí studio number 074-593-53799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́.